òun ni kókó ń ta fẹ́ fi wọlé ọ̀rọ̀ tí ẹni ká sọ nípa Nàìjíríà mashakilu Nàìjíríà wa ilajuha aw hululuha kí ni pírọ́blẹ́mù Nàìjíríà kí sì ni a fi bọ́nu wàhálà náà a wà dá wọn kà wípé àkàdíjà kùn lè láfi fún bàbá dáadáa yìí tó jẹ́ àwa láǹfààní oríire níyì kí la fẹ́ gbé wá fún yín ní tuntun àwọn àfáà tí ẹjọ́ ọmọ kéékèèké nínú àwọn àfáà ni wọ́n kọrin tí wọ́n fi kọ́ àkéwù ká tó wá pé àwọn àgbààgbà ká tó wá pé ẹ̀yin pàápàá ẹ fẹ́ jẹ́ kí wọ́n wá gbaládá pẹ̀lú àwọn ẹ̀yà àdínì tí wọ́n fojú àánú máa wò wá ká wá gbaládá lọ́dọ̀ àwọn bàbá àdínì tí wọ́n fi ọkàn dáadáa wò wá ládùúgbò ẹ fẹ́ ní ká ní àkọọ́lẹ̀ síwájú Ọlọ́run lè fi pè wá wá اللهم صل وسلم آمين. بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم آمين. bàbá ní ká sọ kí ni ṣe Nàìjíríà kí lóògùn ẹ̀ àmọ́ wákàtí mo fẹ́ dá nínú ní ọmọ jésì wípé ẹ̀tọ́ tẹ́ rí yẹn gbèsè ni ọ̀sán èèyàn fún wa láti san àti jẹ gbèsè ọ̀rọ̀ ọ̀hún púpọ̀ àti san ló jẹ́ ń tó ṣòro ọba tó láyé ọba tó lọ́run bá mi san gbèsè mi tí mo jẹ. ẹ̀tọ́ tẹ̀rí yẹn gbèsè ni àti san ló jẹ́ ń tó ṣòro àti jẹ tẹ́rí yẹn gbèsè ni sọ̀rọ̀ èèyàn tá láti san àti jẹ gbèsè ó rọrùn púpọ̀ àti san ló jẹ́ ń tó ṣòro ọba tó láyé ọba tó lọ́run bá mi san gbèsè mi tí mo jẹ. ẹjá wí lẹ́ẹ̀mejì kó lè dúró dáadáa ẹ̀tọ́ tẹ́rí yẹn gbèsè ni ó sọ̀rọ̀ èèyàn tán láti san àti jẹ gbèsè ó rọrùn púpọ̀ àti san ló jẹ́ ń tó ṣòro ọba tó láyé ọba tó lọ́run bá mi san gbèsè mi tí mo jẹ. ìrun tẹ́rí yẹn gbèsè ní àwẹ̀ tẹ́rí yẹn gbèsè ní ọ̀ràn yẹn fún wa láti ṣe láti san ọ̀dọ̀ràn yẹn fún wa láti san àti jẹ gbèsè ó rọrùn púpọ̀ àti san ló jẹ́ ń tó nírò ọba tó láàyè ọba tó lọ́run bá mi san gbèsè mi tí mo jẹ. ẹlòmíràn tún wí. ẹ̀tọ́ tẹ́rí yẹn gbèsè ni ó ṣọ̀ranyàn fún wa láti san àti jẹ gbèsè ó rọrùn púpọ̀ àti san ló jẹ́ ń tó ṣòro ọba tó láàyè ọba tó lọ́run dákun san gbèsè mi tí mo jẹ. ọ̀rọ̀ ń bá mi àbí òsín mẹ́jọ mọ́ gbogbo ní ṣe Nàìjíríà pátá gbèsè ni àbí Nàìjíríà jẹ gbèsè wọ́n jẹ nílé wọ́n tún jẹ ń ta àwa àmọ́ bíjọba Nàìjíríà ti jẹ tá a jẹ ní bí ọ̀há jẹ́ Nàìjíríà àmọ́ kò á yé wa bá a bá sì lólórí kan ọ̀dà láàbà lé lọ lómi ọba tún dé ní ọba fi kún gbèsè tí ń bẹ ní ọrùn wa gbogbo ń tọrọ ọrùn lánàá àti jẹta tá a fi ń sẹ̀mí tí Nàìjíríà fi ń jẹ́ Nàìjíríà gbogbo ẹ̀ ní ń parẹ́ lọ́kọ̀ọ̀kan gbogbo ẹ̀ ní ń parẹ́ lọ́kọ̀ọ̀kan èyí tí ọ̀parẹ́ tá a ní fúnra wa ará àtà ń sì ń gbádùn ẹ̀ ju gẹ́gẹ́ bí ẹlẹ́tíríkì wa gẹ́gẹ́ bí pẹtrol wa gẹ́gẹ́ bí àwọn minerals ilẹ̀ tá a ní àwọn resources wa tá a ní tí ìlú máa fi jẹ́ ìlú èyí tá a fi tà á sílé tí ó fi rọ ẹrú àtọmọlúàbí lọ́rùn ìṣẹ̀lá ń lọ níta síta àjẹ́ lọ́run ní gbèsè nípa pé àfọwọ́lọ́run lẹ́tọ̀ọ́ rẹ̀ ọ̀nà mẹ́ta la jẹ gbèsè sí
a jẹ Ọlọ́run ní gbèsè a jẹ ara wa ní gbèsè a tún wá jẹ àwọn ọmọ tí ń bọ̀ ń gbèsè torí wọn kú ìtàn Nàìjíríà ara ìtàn láti jẹ tapa fún àwọn tó lò ìjọba àkọ́kọ́ àwọn ni wọ́n ṣe nǹkan mèremère mármàr mẹ́rin rí kalẹ̀ táwọn ọ̀kàwé tó wa wọn lówó tó wa àwọn ṣe owó tà ń ná àwọn ni wọ́n ṣe ìwé tà ń kà àwọn ni wọ́n ṣe ilé ìwé tà ń lọ tá a wá máa jù wọn lọ ṣùgbọ́n tá a wá wúlò tó wọn. ẹ̀tọ́ tẹ́ ẹ̀ rí yẹn. gbèsè ní. wọ́n sọ̀rọ̀ yẹn fún wa láti san àti jẹ gbèsè ó rọrùn púpọ̀ àti san ló jẹun tó ṣòro ọba tó láyé ọba tó lọ́run bá mi san gbèsè mi tí mo jẹ. sẹ́mi kó àti káyà njọ́jọ́ yé gbogbo wa ṣe tẹkidimu nakili alala akiri ní olómo tafsiri àṣìṣe tẹkidimu la akili ala nakili gbogbo ń tá a bá fẹ́ sọ ní ọ̀rọ̀ tá a ṣe wá sí ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì ní nákìlù àwa ká ní afẹ́ nàkàlà rẹ̀ ní àwa lọ́lọ́ sọ báyìí ànábì sọ báyìí a lè ṣe kọ́kọ́ sọ yìí ná tá a bá rí i pé àwọn tó ní ìdí ẹ̀ ni wọ́n jòkó a sì lè ṣe taqdimu làákìlì ala nákìlì kákọ́ gbé làákà ìkalẹ̀ bí ìgbà tá a kàn kó títa wá jòkó lè kó lè bá a rí ìdí jòkó láfisọ pé gbèsè òun ni láì fi Nàìjíríà sísan rẹ̀ wọ́n ń kọ́ ọ̀nà méjì náà lọ́wọ́ pé pa jẹ Ọlọ́run a sì jẹ aráàlú àtúnjẹni tí ń bọ̀ lẹ́yìn sísan rẹ̀ náà bá náà ni a lọ ọ̀dọ̀ Ọlọ́run tá a sẹ́ ni a máa wá bẹ̀ẹ́ pé dákun solúsàn kan nù a wà tún kọjú sí Nàìjíríà ọmọ Nàìjíríà àwọn olórí lọ́kàn àwọn olórí ìlú àwọn àmọ́ wá ṣètò aráàlú tí wọ́n pè pé wá dìbò tí gbogbo wa ṣera wa léṣe tá a dìbò tẹlomi ń sọ̀tá tí ò ní tán mọ́ láéláé nítorí ìbò dídì ìyàwó torí ẹ̀ kọ́kọ́ ọkọ torí ẹ̀ kọ̀yàwó ẹ̀tọ́ tẹ́ ẹ̀ rí yẹn gbèsè ní. ṣé gbogbo kọ́tà tí wọ́n là sí wọ́n láwọn ti là á ṣé gbogbo iléèwé tí wọ́n láwọn tún ṣe wọ́n ti tún ṣe ẹlẹ́tíríkì wá sí wọ́n ti ṣe àdéhùn tí wọ́n ṣe àti kánsílọ̀ àti chairman local government àti gọ́fúnà àtọ̀nàrẹ́bù àti mínísítà kálukú lọ yan mọ́tò ńláńláńlá ni èyí tá a fi máa rojọ́ wọ́n bá kó ládùúgbò alọ́ba lọ àjá ó kó lọ wọ́n pè bìkan ní fàtì ńìlọrin ọlọ́ fàtì sí fàtì wọ́n mọ̀ bá rí mọ́nú ẹbí ẹ̀tọ́ bàbá ẹ̀tọ́ ọ̀yá ẹ̀tọ́ ọkọ ẹ̀tọ́ ìyàwó al-huquq wal-wajibat fi ad-din ruknun hamun min arkan al-ibada لذلك قال تعالى في سورة الإسراء أعوذ بالله من الشيطان الرجيم وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا. إن كان كل الناس إسلام حقوق وواجبات responsibility àti duty ni duty and responsibility haqqun laka wa haqqun alayka àwọn kan ní wajibatu náà ní hukuk
àwọn kan ní òkúkú náà ní wajibat slang ẹ̀ ló yàtọ̀ lafzu ẹ̀ ló yàtọ̀ pronunciation rẹ̀ ló yàtọ̀ orúfù rẹ̀ ló yàtọ̀ máànà kan náà ni wọ́n a máa wá yá kan lò fún kan kí ẹ̀tọ́ mi yẹn ni pé ntọ́ ẹ kó fún mi hápò ọmọ ni kó gbó oúnjẹ lọ́dọ̀ bàbá rẹ̀ wájibù ni bàbá ni kó fún ọmọ ní oúnjẹ ó ti tún wá di wájibù fọmọ kó fọṣọ bàbá rẹ̀ kó fabọ́ ìyá rẹ̀ kó rán níṣẹ́ hápò bàbá ni kó rásọ ọdún fún kó sanwó iléèwé rẹ̀ kó sanwó ilé kéwú hápò bàbá ni hápò ọmọ lọ́dọ̀ bàbá òun ni kọ́ máa pé kí ni ṣe ẹ̀sùn àbẹ̀sùn kí lè jí àbẹ̀jì èyí sì wọ ọkàn ní fọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ kan máa lọ lásán. àrùn Nàìjíríà ní bí ọ̀pọ̀lọpọ̀ òbí ọ̀rá yọ ọmọ mọ́ owó gbogbo ẹ̀tọ́ ilé rẹ̀ wó owó ẹ̀tọ́ rẹ̀ wájú Ọlọ́run wó owó òun náà wá wó lọ. Al-huquq wal-wajibat okùn téèyàn bá kú báyìí ọmọdé sáré ní wọn kọ gbé síwájú ẹ̀ tí wọ́n máa béèrè náà ni a kó Ọlọ́run man rabbuka ma dinuka tó bá dáhùn ọwọ́ àpò òkúkú àwọn ẹbí òkúkú àwọn ará tìyàwó tọmọ tó yẹ kó ṣe fún wọn tí ò ṣe Ọlọ́run nìyẹn o ká má ti wà á lọ sàárè àti ìdè sàárè àpè àtó lọ àṣẹ sàárè àyíká wà yìí nísìnyí èèyàn tó ń bẹ láyé bí ẹni tí ò sí òun lọ́pọ̀ jù nípa pé kọ̀rẹ́tọ̀ rẹ̀ ṣe kọ̀rẹ́tọ̀ rẹ̀ ṣe kò rí ṣe fọ́mọ kò rí ṣe fáya ayé ò rí ṣe fọ́kọ ọ̀yá ò rí ṣe fọ́mọ òun làrùn tí wọ́n bí wá ní làgíjọ́ nínú ta lọ ìjà béèrè náà ni bàbá béèrè yìí àwa ní táàbà máa bú bàbá Tinubu pé Tinubu ọ̀dà Tinubu ọ̀dà bí Tinúre náà dá àmọ́ bú náà bí Tinúre bá dé tó bá lóun náà ló tún dé tí ó jẹ́ Tinubu mọ́ àmọ́ bú náà ni torí àrùn tí ń ṣe wá láti ilé ẹnì kọ̀ọ̀kan ló ti dìde Tinubu ọ̀sẹ̀ wá ntọ́ bá ń lẹ̀ ní orí yanjú ṣé Buhari rí yanjú ni Buhari èsì tí yàn bú njọ́ tí ń ṣe gọ́fúnà njọ́ tí ń ṣe bò wọn àti ìdí àgbà àtàwọn yòókù rẹ̀ báyìí kó rí ìgbà tó wá fẹ́ ṣe tipa rẹ̀ ọ̀ka ńkọ́kílẹ̀ wá ní kò ṣe ìwọ náà ganu ilé rẹ pẹ̀lú àwọn ìyàwó rẹ méjì mẹ́ta tó fẹ́ sípa rẹ̀ kà wọ́n sódodo sórí tó lé rẹ tó ọmọ rẹ kìíní gbọ́ pé ìyàwó kan náà ló bá fẹ́ ọmọ òbí kìíní òbí kejì òbí kẹta òbí kẹrin ó ń jẹ́ bàbá rí lọ́dọ̀ ọmọ kan ó ń jẹ́ bàbá bú lọ́dọ̀ ọmọ kan. ẹ̀tọ́ tẹ́ ẹ rí yẹn. gbèsè ní ọ̀ranyàn fún wa láti san àti jẹ gbèsè ó rọrùn púpọ̀ àti jẹsán ló jẹ́ ohun tó ṣòro ọba tó láyé ọba tó lọ́run bá mi san gbèsè mi tí mo jẹ. àwa nìkan là ń wí látẹ̀kẹ́ kó àwọn èèyàn bá nígbà táwọn ò jẹ gbèsè. ẹ̀tọ́ tẹ́ ẹ rí yẹn. gbèsè ní ọ̀sọ̀ranyàn fún wa láti san àti jẹ gbèsè. ó rọrùn púpọ̀ àti san lọ́dẹ̀ tó ṣòro ọba tó ó láàyè ọba tó lọ́run bá mi san gbèsè mi tí mo jẹ. bàbá bẹ̀rẹ̀ al-huquq lọ́dọ̀ àwọn oníṣẹ̀ríà mẹ́ta náà wọ́n pín haqqullahi ala al-ibadi wa haqqul ibadi ala al-ibadi mislihi wa haqqullahi ala an-nafs haqqun nafs ala an-nafs nínú ṣẹ̀ríà ní usul mẹ́ta lẹ̀tọ́ ẹ̀tọ́ tá a san fọ́lọ́hun tó dá wa wáyé tá a fi mọ̀ pé ẹrú Ọlọ́run tọ́lọ́run ló rú mi nìyí nínú ẹni gbólóhùn la ilaha illallah mélòó ló wí lónìí mélòó lọ sọ fọ́lọ́run èyí tó fi kí Ọlọ́run lónìí lọ́pọ̀ ní abẹ́yìí tó fi kí ara ayé njó ti aráyè kí Ọlọ́run ọwọ́ ìtàn wa ní Nàìjíríà dàrú wọn náà wà ní tọwọ́ bá tó fi ó síbẹ̀ ọ̀sẹ̀ tó fún ẹ̀tọ́ ìyá ìyẹn ló mélòó lọ́rọ́ ti yẹ ẹ̀tọ́ bàbá gbogbo alájẹ gbèsè ẹ̀tọ́ àfáà gbogbo alájẹ gbèsè ẹ̀tọ́ ọmọ kéwú náà táwa náà ń jẹ́ àfáà tí wọ́n kó wọn tì tí wọ́n kọ́ ọmọ tì àkàmọ́pọ̀ ọmọ ọ̀sẹ̀ tó sí wọn náà ṣẹ̀tọ́ ni gbogbo ẹ̀tọ́ yẹn ọ̀fọ́nká
kò sẹ́ni tó lè náwó pé mo ti yanjú gbogbo ẹ̀tọ́ mi káì ẹni tó lè bọ́ ń bẹ̀ kiri ẹ̀tọ́ òun sì ni àáfi jẹ́ wòlíì lọ́dọ̀ Ọlọ́run ẹni tí ọba sì ṣẹ̀tọ́ wàláhì yóò mọ lálàsí ni o yóò mọ ru yóò mọ gbẹ ni o mo fẹ́ fún yìí kò ní jẹ́ ó sì nǹkan kan lápò rẹ̀ nínú bàbá wíìlì sí pé ẹni tí ọba lè náwó ọjọ́ àwọn ọmọ àlè ni ẹ wá bí bàbá ọ̀hún àkáǹtì mélòó ló ní níbi tí ń náwó èyí tí ó fi ránṣẹ́ sí lókè tó fi ránṣẹ́ àfáàrà tí ó fi ránṣẹ́ lè ládùúgbò kankan kò lè jẹ́ ọ́n lákàǹtì tó ní láárí ẹni tí ó lákàǹtì tó ní láárí ẹni tó pé ní àfáàrà jẹ́ aláyádàwó mọ̀kìlú látàlá ònúkì yìí ọkà ó lè rí kò fẹ́ náwó tọ́lọ́sìn wà látẹ́jẹ́ aláyádáka mọ̀kìlú látàlá ònúkìkà wà látàbùsù tí a kú lálbọ́ọ̀sì pàtàkì ó dàmọ̀lú máa معذورا ولا تجعل يدك مغلولة على عنقك إلى عنقك ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. láti mọ̀ pé ẹ̀tọ́ Ọlọ́run ò dí ẹ̀tọ́ tiwa lọ́wọ́ o Islam dá gan dá púpọ̀ gan Olúwa ní má káwọ́ lérí nítorí ikọ̀ mọ́ba àtọwọ́ bá kò àwọn oníjẹ́bẹ̀ mọ́sà àwọn oníjẹ́bẹ̀ ẹni bá káwọ́ lérí kò fẹ́ fi pàkó ni nígbà tó lé ń bá bọ̀ ó sì rẹ̀ ìyá rẹ̀ ẹbí ẹ̀gbọ́n bàbá rẹ̀ ẹ̀gbọ́n ẹ̀yẹ àbúrò bàbá rẹ̀ àbábúrò rẹ̀ gan àbọ́mọ́ ẹ̀ wọ́n á họrùn ìwọ̀n á họ etí kò fẹ́ tọwọ́ bá kò ní. àmọ́ wà látàbí sóti àkùlà bẹ́sì ẹ̀kan náà ni in ṣe positive and negative àwa akẹ́kọ̀ọ́ ọmọ náà nàkú náà o má torí hákù ẹnìkan gbàgbé hákù ti ara rẹ̀ náà ó jẹun ó jẹ èèyàn láyé wọ́n kọ́lé láyé wọ́n náà kọ́lé wọ́n bímọ láyé bímọ wọ́n náà ra mọ́tò láyé wọ́n náà rà ẹnu kọ̀ọ̀kan mọ́ sàwọn ni ṣètò fún gbogbo ẹni tó bá yẹ kó ṣe ìsìláàmù dàbí ọ̀dà kò fẹ́ ká torí ẹnìkan jẹra wa níyà kò sì fẹ́ ká torí òun Ọlọ́run gangan ṣera wa léṣe Olúwa sọ wípé la ikraha fi ddin qad tabayyana ar-rushdu min al-ghayy finira sínú ẹ̀sìn kírun tó bá tásìkò tó bá rẹ̀ ọ́ sinmi tó bá yà túkì bọ́n bá ń kú lọ ọmọ kí lérí jòkó mọ́nà ró bọ́ bá rí pé ò lè jòkó dáadáa máa kí kọ́ ọmọ gbé kọ́ ọmọ bá jẹ gbèsè kú bọ́ bá wá dójú ẹ̀ kò sinmi tó bá nàró san gbèsè rẹ̀ ìrọ̀rùn ni Olúwa ní ẹlọ́mọ́ká ní mọ̀nísítà táà ilayhi sabila bọ́ba lágbára ẹ wo bí ìsìlámù ti rọrùn tó Ọlọ́run ní ayọ̀ zaka bọ́ba lówó lé ẹni tí ò ní ọyọ̀ zaka gbogbo bẹ́ẹ̀ la tagilu fi dinikum ghayra al-haqq Olúwa ní ayọ̀ alladhina amanu ẹ̀yin mu'minin la tagilu fi dinikum ghayra al-haqq ẹ má ṣàṣe junú ẹ̀sìn o ẹ̀rí Ọlọ́run ń béèrè ẹ̀tọ́ tiẹ̀ ń tún fáwa náà ní tiwa náà èmi mo dá yín lóòótọ́ mo ní ẹ̀sìn mi àmọ́ mọ́ sìn mi síra rẹ̀ léṣe mọ́ gbààwẹ̀ síra rẹ̀ léṣe mọ́ ṣayà àìsùn síra rẹ̀ léṣe ìgbà tí ń fún ànábì nákàlẹ́ àìsùn inú sọ́tò Muzammil ní kúmi layla illa qalila aw inqus minhu qalila zid alayhi wa rattilil Qur'ana tartila. ọba lọ títí tí ó wá parí ẹ̀ sí pé inna rabbaka ya'lamu annaka taqumu adna min sulusayyi al-layli wa nisfahu wa thuluthahu wa ta'ifatun min alladhina ma'aka wallahu yuqaddiru al-layla wan-nahara alla tusuhu fataba alaykum fakrahu ma tayassara min al-Qur'an. bákan ni òkè mọ́ kí ó ṣe ra ilé sí alima sayakunu minkum marida. ti mọ̀ padà rẹ̀ ń bẹ nu yẹn mọ́ para yìí. wa akharuna yadribuna fil ardi. àwọn kan sì lọ ọjà náà bàbá wọn ni wọ́n lọ bí iṣẹ́ àgbọn wọn lọ bí iṣẹ́
lọ́bí tẹ ìyàwó jẹ ọmọ jẹ nígbà wọn ní láàrin náà láì pè wọn olúwa ní mọ̀mọ́ pé àwọn kan lọ sówò àwọn kan lọ wọ́n bọ̀ ẹ má kí mọ̀yàn náfìlà débi tí ó sàwọn èèyàn léṣe láyà pé kèké ni ọmọ ké ìwọ láyà gúngùn ọba káyà gúngùn lọ nulẹ̀ yàrá rẹ̀ ó ké kílẹ̀ òfin mọ́ bá ti ṣera rẹ̀. yabtaguna min fadlillah. tí ó lọ wá ìkẹ́ ọlọ́run wá orí ọlọ́run tá a tún fi jọjẹ tí ó kárí. wa akharuna yuqatiluna fi sabilillah. láti ń bẹ tí wọ́n ń jagun sójú ọ̀nà ọlọ́run àwọn àfa akọ́ máa ń kéwú àwọn oníwàásù. fakra'u ma tayassara minhu. ẹ̀tún gbọ́ ìdẹ̀kùnú bó bá ti ń bèrè ẹ̀tọ́ yìí ẹ̀tọ́ ìsìláàmù òṣìṣẹ́ nìkan kan lè ṣe mọ̀lánẹ́sọ̀ Adamu radiyallahu ta'ala anhu wọ́n lè yàn gbọ́dọ̀ sin lọ́hùn dáràn tí èèyàn bá sin lọ́hùn tó bá dáràn ó ṣe jù rẹ̀ lọ gbogbo tí jẹ́ ẹ̀sìn ò gbọ́dọ̀ sin lọ́hùn dáràn wọ́n bá ní 100,000 lọ́wọ́ mú 5,000 péré ń bẹ̀ sọmọlúwàbí ṣe gbàsàwò torí pé ó jẹun ó tọ́jú ìyàwó ó tọ́jú ọmọ ó tọ́jú ẹbí ó ṣe ọmọlúwàbí ó lo mọ́tò ó ṣe nǹkankan má ṣe rẹ̀ léṣe èyí tó ṣe òun náà dáa àìṣe rárá ni ọ̀dà. wa aqimus salata. bó ti rí nù sẹ́ẹ̀mà yín pé nísìnyí ẹ̀tọ́ tá à ń wí ẹ̀tọ́ tọ́lọ́run ọ̀rọ̀rùn àbí ọ̀rọ̀rùn wallahi àfẹnjẹ́ ọba fẹ́ ṣe lókun ẹ̀tọ́ tọ́lọ́run ọwọ́ akẹ́tọ́ ẹbí àwọn ní usulul fiqh wa ní inú àwọn hukuku mẹ́tẹ̀ẹ̀ta ayyuhunna tuqaddamu ala ghayriha èwo lákọ̀ọ́kọ́ ti síwájú nú ẹ̀ ẹ̀tọ́ ti ọlọ́run mọ́gàríbì tó ìṣáyì tó ó sì fẹ́ sínú ó tí ì sínú ọwọ́ agbọ́ ti yàwó pé bàbá alágbájá alájẹ yìí là ń pè bàbá alágbájá yìí là ń pè ọlọ́run ń pè ọ ìyàwó rẹ̀ ń pè ọ ọ̀fẹ́ sínú ẹ̀tọ́ ọlọ́run ní kó lọ mọ́sálásí ẹ̀tọ́ ìyàwó rẹ̀ ní kó dá ní lóhùn bọ́yọ̀ mọ́ ní báyà kan sí ni ẹ̀tọ́ rẹ̀ ní kó jẹ́ ohun tó sínú. ayyuhunna tuqaddamu ala al-ghayr èwo láwọn kọ́ sínú mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run béèrè lọ́wọ́ wa. ọlọ́run ní máa bọ̀ wá kí mi kàdá ní ń pè irun mọ́gárí òsì lásìkò ìyàwó wa ní aláàjì ẹ wá wọ ọmọ yìí o àmọ́ tí ń ṣẹlẹ̀ o ìsinú ń sìn bẹ̀ wọ́n náà tí ì sinú ẹ̀tọ́ rẹ ni kó ẹ̀tọ́ ìyàwó rẹ àtọmọ rẹ ni kó sáré dáwọn lóhùn náà. ẹ̀tọ́ ọlọ́run ní òkè mọ́gárí bì èwo láti síwájú èwo láti sẹ́yìn. bí náà bá jóni tó jọ mẹ́ni tààrà ẹni là á kọ́ yanjú. bàbá yìí ká dìmọ̀ hakin nafsi mu hakin nafsi mu torí bí tí wọn náà ti ń sáré lọ kọ́ máa rí lulẹ̀ tó yìí bá kọ́ sínú náà. tọ́ba wá rí i pé ipá rẹ̀ ká o lè gbé tiẹ̀ mọ́ra lọ́ọ́ dáyàwó àwọn lóhùn ọlọ́run náà yóò dábẹ́. iná ni àwọn àgbàlagbà fi gbé kùmà àti gbóngbó síwájú mọ́sálásí nílùú òkè njọ́ tẹ́jú o máa wọlé tákèké máa wọlé à ń sì ń kírun lọ́wọ́ àwọn àdìbò àwọn àjọ ọlọ́run kí ni ọ̀sẹ̀ rẹ̀ kankan ọlọ́run bẹ́ẹ̀ kò ní sẹ́ni àkèké sì wọlé jò wọlé ìmáàmù gan ni kọ́kọ́ tó gbé kùmà kó ipa ìjò kọ́kàn yín ó lè balẹ̀ kírun فإذا اطمأنتم فأقيموا الصلاة إذا اطمأنتم فأقيموا الصلاة ẹ̀sìn dùn àbí odò ẹ̀sìn fara ẹni tí ò yé ni pé ìsìlámù lé o ìwọ ló sì gbọ́ láàfin sọ fún àwọn ìyá wa kan tí wọ́n fà líle pé kò lè tó báyìí ẹ ti ń jáwé iná fún yàn látàyé tí wọn náà ti mọ ibi tó wọ̀ ìwé iná gan ó mo lẹ ti rí ìwé ọ̀hún tẹ̀ ń já ọlọ́run ọba gan ọba láàánú tó láyé lọ́run lọ́láàánú lòun èyí ṣe ìwọ ẹlẹ́ṣẹ̀ tó tún wá láàánú ìwọ gangan ẹlẹ́ṣẹ̀ ò tí bọ́nú ẹ̀ṣẹ̀ lókùngbà tó mí lòkè mí lọlẹ̀ tó ń wọ̀ tó ó ṣe ò tí bọ́nú ẹ̀ṣẹ̀ ẹni tó wà ń pè lẹ́lẹ́ṣẹ̀ ń gan ó lè dẹni ọlọ́run kí wọ́n gan wá dé lẹ́ṣẹ̀ àbí ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá tó sọ̀rọ̀ gbìjà lọ́lọ́run ẹ̀tọ́ tẹ́ ẹ̀rí yẹn. gbèsè ní sọ̀rọ̀ àyàn fún wa láti san àti jẹ́ gbèsè ó rọrùn púpọ̀ àti san ló jẹun tó ṣòro ọba tó láyé ọba tó lọ́run bá mi san gbèsè mi tí mo jẹ. gbogbo àwọn tá à ń pè lówó nǹkan kọ́ lówó ẹlòmíì báńkì ló fara tì sí o kìí sì ṣe láì fi nígbà tí ìjọba náà ń jẹ gbèsè ìjọba tó ní gbogbo òní tí wọ́n lè tẹ owó wọ́n ń tẹ owó kí ni wọ́n á tó mú ìjọba jẹ gbèsè ebi wọ́n ń tẹ owó
ibi tí fíkìrà ọ lọ fáwọn tó bá stọ́dì ẹ̀kọ́ sí ẹkọ́nọ́mìkì ni pé àwọn náà ra nǹkan lókèrè kìí sọ owó tí wọ́n ń tẹ̀ yìí ni wọ́n fi wọ́n rà á nítorí bá ṣe déédéé owó tọ̀hún ni wọ́n lọ fún wọn ní ọ̀hún pẹtrol ni wọ́n fún wọn ní tí wọ́n fi gba nǹkan míì wálé gáàsì ni wọ́n fún wọn ní tí wọ́n fi gba nǹkan míì wálé ọ́ìlì ni wọ́n fún wọn ní tí wọ́n fi gba nǹkan míì wálé àbí gold àbí kòkó tá a ní àbí rọ́bà tá a ní nítorí wàá jọ wá lójú ni pé àwọn tá a yàn sílẹ̀ pé ẹ dákun ẹ sojú wa wọn láàánú wa kí ló dé tí wọn fi láàánú wa àwa náà láàánú ìyàwó wa nílé àláàánú ọmọ wa nílé àláàánú ẹbí wa nílé ilé ni fìtínà ti bẹ̀rẹ̀ sallallahu alayhi wa sallam àti kan náà wọn sàábé wọn lọ sọ kéèké ma takunu yuwalla alaykum bẹ́ẹ̀ bá ti rí láàfin yan ọ̀gá fún yín bí gbogbo wa bá jẹ́ ni rénú lé ní pẹ̀lú ìyàwó pẹ̀lú ọmọ aláàánú ọlọ́run gbé sí wa à ń hanra wa lè mọ́nu yàrá ọkọ mi ò fẹ́ rí ìyàwó rẹ̀ lójú kò sì kọ́lẹ̀ ìyàwó ò sì rí bí lọ́mọ tó lójú bímọ ta ni wàá lọ bá ní sí ta ni lọ́ọ́ kọ́ ọmọ yìí fún bàbá wọn ti ya wèrè mọ́ mi lọ́wọ́ kò sí bẹ́ẹ̀ yóò tún bínú ni bí obìnrin mi bá bẹ ọkùnrin bá yóò gbé ń pàdé mi tọ́ yẹ ìyàgbéyà dé ọkùnrin mi sì jẹ́ ń túbẹ̀ tí ń wo ìyàwó rẹ̀ ní sètánátù fìtínátù tọ́jẹ́ pé gbogbo ohun tọkùnrin ṣe fóbìnrin pátá ló ṣe fún ìgbọ́nú rẹ̀ odò àfìgbà tó lọ wọ́ ẹlòmíì ń ta àfìgbà tí ń lọ wọ́ agbára ń ta láti fi dáṣẹ̀ rí àfọkọ rẹ̀ láti fi so ọkọ mọ́lẹ̀ nígbà àníṣẹ́ tí ń bá ní oṣù lóṣè ò tó bẹ́ẹ̀ ọ dá lójú débẹ̀ a rí ọkùnrin tí ń han obìnrin lé mọ̀ arúbìnrin tí ń han ọkùnrin lé mọ̀ èyí náà wọ́n wá fi bímọ àwọn ọmọ tí wọ́n fẹ́ mọ̀ bí àwọn ni wọ́n láàánú bàbá láàánú ìyá yìí máa yìí àwọn ni wọ́n lọ léèwé tí wọ́n ti ya kóòtù kó tó dé yìí ọmọ tó lọ léèwé tó tẹ náwó mílíọ̀nù àìmọye mílíọ̀nù lé tó ti gba kóòtù kó tó dé òun náà ni ó pa yín torí ó ti kọ́ bí wọ́n ti pààyàn wọ́n sì ti dájú àìṣẹ̀tọ́ ló bí o wallahi alazim ló ti yé mi sí bàbá bí yàn bá fẹ́ kọ́lọ̀ tọrọ òun ṣe tí ọjà rẹ̀ ò tó tálámà rẹ̀ ọ̀dọ́gba kó tún lè rẹ̀ ṣe má dùn ìyàwó rẹ̀ nù bàbá lágbẹ́jà ẹ̀mọ̀ yí padà lọ́tẹ̀ yìí kí ló dé àmọ́ra kíní wá fún ọ ni mo rí pé àwọn obìnrin ra bàtà yìí lọ́jà mo ní ọ̀rà fún ọ náà wọ́n ra borùn yìí mo ní ẹ̀mọ̀ bí ó wù ọ bí ó wù ọ èmi náà kí láàkàn alọ́mọ ṣe é o alhamdulillah ẹ wá ara kan fún wa wá nísìnyí inú rẹ̀ ọmọ wa dùn wàláhì tó bá ṣe fàtíà kan fún ọ níbi tọ́rọ̀ rẹ̀ jà sí lọ́dọ̀ Ọlọ́run yọ yàtọ̀ ẹ̀tọ́ tẹ́ ẹ̀ rí yẹn. gbèsè ni ó tọrọ àyàn fún wa láti san àti jẹ gbèsè ó rọrùn púpọ̀ àti san ló jẹ́ tó ṣòro ọba tó láyé ọba tó lọ́run bá mi san gbèsè mi tí mo jẹ. wọ́n ní ìkànnì àwọn sàhábà bí Mu'az radiyallahu ta'ala anhu àwọn kan wá wà lọlé wọ́n lọ kìí sílé bí ẹ ti máa bá ti wára wádùn bàbá nísìnyí ìyàwó wá pé ẹni tó wọ́kọ rẹ̀ wá pé ọkọ ọ̀rẹ́ yín àrójú ẹlẹ́nu lé mọ́ sàpé ọ̀rọ̀ ìjọba bàbá bí mi ìwọ́n ń sọ ọ̀rọ̀ ọ̀nù lé níbi tó ti bẹ̀rẹ̀ nù bí tó ti bẹ̀rẹ̀ nù ọwọ́ ni àrùjọ ọkọ̀ wa lẹ̀ wọ́n ní kí ló dé wọ́n ní jojúmọ́ ní mọ́ gbààwẹ̀ kò jẹun déédéé mọ́ kódà bàbá tún dòru náà pàápàá náfìlà ní ọ̀yàn tí lè mọ́ kì í wọ yàrá wa mọ́ ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ bá sì pé ẹ fẹ́ bá sọ̀rọ̀ kọ̀ ráyè ó fẹ́ dé ẹ̀dóde ní ọkùnrin náà bá wọlé dé orúkọ rẹ̀ lọ sábí díẹ̀ bí Mu'az náà ni ọba dé ẹkúlé ọbọ rẹ̀ lè máa wọlé máa rọra kí ló dé ń gbọ́ rẹ̀ wọ́n ní ò ṣe déédé mọ́ pẹ̀lú ìyàwó rẹ̀ ní ti ká ṣe fàájì tọkọtaya olóhùn yẹn náfìlà ni òun yẹn náfìlà ni ìjọjúmọ́ náà láwọn àti wàmọ́wàmọ́ ni ìbọn lálà èyí ṣe tó tún wá jẹun mọ́ ló ń gbàwẹ̀ ni ń gbàwẹ̀ ni èyí ṣe tó wá níjòkó kẹjọ sọ̀rọ̀ kẹjọ dámọ̀nà kọ̀sáyé
ẹjọ́ ni wọ́n wá fàdọ́dọ̀ ń sí ọlọ́run sallallahu alayhi wa sallam. sallallahu alaihi wasallam lọ́wọ́ sọ fún wọn pé inna li rabbika alayka haqqan fa inna li ahlika alayka haqqan fa inna li nafsika alayka haqqan fati kulli dhi haqqin haqqahu. wọ́n wá sàlàyé pé ọlọ́run ọba lẹ́tọ̀ọ́ tó fún inna li rabbika alayka haqqan. inna li ahlika alayka haqqan àwọn fámìlì rẹ̀ lẹ́tọ̀ọ́ tó fún wọn wọ́n bá yẹ náfìlà lọ gbá dábí náfìlà dúró tó máa yàn kan yòókù náà kíyàwó rẹ̀ mọ̀ pé òun lọ́kọ kọ́kọ́ náà mọ̀ pé mo níyàwó dáadáa ẹni ẹ náfìlà lónìí ìwọ́n tí mo jòkó yìí náà tó náfìlà lọ́tọ̀ ìwọ náà odidi náfìlà ẹdẹ tẹ máa tàn yẹnu títàn báwo ọ̀dà bí mo tàn ń bọ̀ nísìn ọwọ́ lọ wọ́ kátókàtó lẹ ọwọ́ amágbádá kan tí ò ní ṣòkòtò ọwọ́ àjòkó jù ẹ̀yọ́ bá ná Muhammad sallallahu alayhi wa sallam. àgbọ̀lọpọ̀ ṣe máa obìnrin banújẹ́ ni níbi arú àdáwò wa ni sọ́kọ náà mọ́ wá níyì ẹ̀yìn yàwó bó bá rí bẹ́ẹ̀ Yorùbá nábì kí n gbọ́ sallallahu alayhi wa sallam. wọ́n fi hàn yí pé n tà sọ yẹn tí òdodo lọ́dọ̀ yìí ẹni tí ń ṣètò obìnrin ò tó nǹkan mọ́ o gbogbo ibikíbi ni wọ́n ń kálukú ti pọ̀ yá àwọn obìnrin ṣẹ̀ṣẹ̀ láwọn obìnrin tí ń mẹ́tẹ́ ríhun àtọmọ kéékèèké àtàwọn arúgbó àwọn lè sọ fọ́lọ́run pé bá yílù yí padà tí ó sì yí padà wọ́n ní Ọlọ́run sọ pé lọ́wọ́lá albàáhìmù rútàún tí ìbá sọ láwọn ẹranko tí wọ́n ń jẹ kiri àti àwọn àgbàlagbà tó darúgbó àti àwọn tí mọ kéékèèké tí ò tí gbọ́n àbá yí ilẹ̀ yí padà ká yí padà ká dojú ẹ̀dẹ̀ àmọ́ lọ́n wọ láwọn ọmọ kéékèèké níṣẹ́ ń lọ wá láwọn àgbàlagbà tí ó sẹ̀ mọ́ níṣẹ́ wọn láwọn obìnrin àtàwọn ẹranko tí ń jẹ káàkiri. lawla alladhina lahum wiridun yakumuna aw alladhina lahum saridun yasumuna ladukidikat arduhum min ba'dihim zakhara لأنهم قوم سوء لا يطيعونه لأنهم قوم سوء لا يطيعونه ọ̀rọ̀ Nàìjíríà لولا الذين لهم ورد يقومون. àbá níbi ọba sọlá àwọn tí ń bẹ lọ́hùn ní mọ́sálásí àtàwọn kan ní ṣọ́ọ̀ṣì náà tí wọ́n ń ṣe wíìdì wọn jojúmọ́ àdúrà jojúmọ́ àwẹ̀ jojúmọ́ àìsùn jojúmọ́. àwọn الذين لهم سرد يصومون. àtàwọn tí kí àwẹ̀ mọ́lẹ̀ kí Ramadan náà torí tí wọ́n máa gbà á lọ gbà ẹlòmíì òkúkú rí ń jẹ́ ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ ọkàn dàsáwẹ̀ tọ́lọ́ sì mọ̀ pé àwọn eléyìí ò rí jẹ wọ́n sì ń gbàwẹ̀ fún mi. لدكدكت عرضهم من بعدهم زهرا. olúwa ní ilẹ̀ tẹ́rin lérí ẹ̀wọ̀n bá yí padà ká dójú ẹ̀kọ́ dòbí ìtaná àwọn ìjọ lútù ká pa yín lẹ́ ká tẹ̀rí yín bọ̀lẹ̀. لأنهم قوم سوء لا يطيعون. لأنهم قوم سوء لا يطيعون. àwa ṣe tán ní Nàìjíríà dàrú ẹ dákun torí Ọlọ́run àfànàbí bẹ̀ yìí irú ẹ̀ṣẹ̀ wo ni àwọn àjọ kan ti ṣẹ̀rí tọ́lọ́ ń pa wọn rẹ́ tá a ṣẹ̀ Nàìjíríà ẹ sọ irú ẹ̀ṣẹ̀ wọn tí wọn ṣé akóríjọ̀bọ kọkùnrin máa bára wọn sùn ní òsí nísìnyí ni àbí kóbìnrin máa bára wọn sùn ní òsí nísìnyí àbówó èlé ni òsí àbí àwọn tí ń pààyàn tí ń gbé èèyàn kidnapper àti àwọn bandage tí ń gbé èèyàn káàkiri àwọn ayọ́kìlà ń kọ́ àwọn tí wọ́n ń ṣàbòsí bí ọjà ń kọ́ tí wọ́n sanwó fún tí ó sì máa búra pé wọ́n sanwó fún wàláì wọ́n sanwó fún bọ́ bá sanwó fún kó wọ́n fò sánlẹ̀ kí nǹkan kan ó ṣe ó ti rí nǹkan tó lá ó ti ní ìwò kan tí ń lò ó ti ní nǹkan tí ń ṣe rándanràndan jákujàku kárí everywhere. Ọlọ́run níbi ìbá àfọwọ́lórí níbi ìbá sàwọn yìí ni àwọn tí ń sin lọ ọmọ kéékèèké àwọn arúgbó àwọn aládùá àwọn aláwẹ̀ àwọn dábàá tí ń jẹ yàdókéde kàtẹ àrídòhún. من بعدهم زهرا لأنهم قوم سوء لا يطيعون. لأنهم قوم
kan tó dìde Nàìjíríà ṣe kó n fẹ́ tún nǹkan ṣe lọ́kùnrin lóbìnrin nù olórí wọ́n sì dérí ẹ̀ kodò kí lọ́kùnrin tí wọ́n fẹ́ kọ́ dáa ni kí lọ́pàdé àgbà tí wọ́n fẹ́ kọ́ dáa ni gbogbo ẹni tó bá rí kó fẹ́ kọ́ dáa nígbà Buhari múra kankan wọn ò fi ń túra rí lọ́fíìsì rẹ̀ ọba lọ lú egbòǹgbòdì ló bá jòkó jẹ́ ń bá ń wò wọ́n ràn kẹ́ máa ṣe bẹ́ẹ̀ tì sí kọ́lọ̀ tó sọ̀ kalẹ̀ ńláfíà. àwa Nàìjíríà ọ̀fẹ́ ó dáa àwọn tó máa lè tí wọ́n bí Nàìjíríà kìí ṣe gbogbo ọmọ tí ò ní bàbá nìkan ló máa lè o ẹlòmíì ní bàbá oníyà àmọ́ máa lè inú ilé wọn ni gẹ́gẹ́ bí ọmọ ànábì Nuhu ṣe ń jẹ́ innahu laysa min ahlika kìí sọmọ rẹ̀ ó ń pè ó pè lọ́mọ ni kìí sọmọ ẹ̀ innahu amalun ghayru salih ìwà burúkú ọ̀nà tí wọ́n sì gbà bí fún ọ̀dà ẹlòmíì ń gbé Nàìjíríà yìí ọmọ àlè Nàìjíríà ni ìlú mi ló wù kí èsì ìlú bàbá rẹ̀ nítorí bẹ́ẹ̀ ni wọ́n fi ń kó Nàìjíríà lọ sí ìtàkìlẹ̀ tẹ̀ tún iná ṣe ẹ bá tún lu iná ṣe yọ dàbí ìlú tẹ̀ ń kówó lọ àmọ́ gbàtà kò sí ti wọnú agbádá kò sáàmánà kò sódodo kò sí hákù ìṣẹ̀tọ́ nígbà tẹ́ ń bẹ ń léwe gbogbo àwọn tó jẹ́ mínísítà gọ́fúnà ẹ̀mẹ́kiri nísìn nígbà táwọn náà ń bẹ ń léwe tí wọ́n wí ni pé báwọn bá débẹ̀ àwọn ó ṣe é dáa kí lè tún ọ̀rá tó rí ṣe mọ́ ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rùn àwọn ìjọba wọ́n ń bẹ lọ́wọ́ àwọn aráàlú zahara alfasadu fil barri wal bahri bima kasabati aydin nas liyadhuqu ba'da ma amilu la'allahum yarji'un biya'zarun. zahara alfasadu fil barri wal bahri bima ìjọba Nàìjíríà jẹ́ fil barri wal bahri ó wà lọ́dọ̀ àgbàlagbà ó wà lọ́dọ̀ ọmọdé filibari walbari ó wà lọ́dọ̀ àwọn tó wà lókè high level ó sì wà lọ́dọ̀ àwọn tó wà ní low level filibari walbari ó wà lọ́dọ̀ ọkùnrin ó wà lọ́dọ̀ obìnrin bí mọ́kàsà bá ti ń kọ́ gbogbo aná là ń hùwà ẹ̀ nínú ilé ládùúgbò ẹ wo báwọn ọmọ bùtù pọ̀ ládùúgbò wọn àríṣẹ́ ni ẹlòmí ọ̀fẹ́ sí ọmọ bò ọkàwé ọmọ wọn wá sẹ́wọ̀n òríṣẹ́ àwọn tó ríṣẹ́ òróró gbà àwọn tó fẹ́ yí wọn tì wọn òróró pẹ́ńsẹ̀nì gbà ẹlòmíì lọ tó láì ló kú sí tí ò rí gbà ìbàjẹ́ yẹn ti pọ̀ jù àfikọ́ lọ́wọ́ sànù wa. báà náà bá wá fẹ́ kó yí padà ẹjẹ́ àgbẹ̀ látòrí ìyàwó àtọmọ wa àtòrí ọkọ wa àbúrò wa ẹ̀gbọ́n wa ẹbí wa ọ̀rẹ́ wa ní institution wa bí tá à ń gbé kọ́lọ̀ wa wọ àánú sí wa gbogbo bí kíbi tí wọ́n bá ń sàánú nínú ilé tí wọ́n bá ń sàánú bí a bá ń jẹ gbogbo ilé káàkiri yóò yọ bẹ̀ nílẹ̀ ọlọ́run mọ́nà tí yóò fi máa tọ́jú wọn torí pé wọ́n tọ́jú ara wọn. ní Nàìjíríà nísìnyí ilẹ̀ Haúsá ilẹ̀ Ìgbò ló dáa jù ní àbílẹ̀ Yorùbá àbílẹ̀ Haúsá ẹ̀wí lẹ́nu kan náà. Haúsá. wọ́n ní ọrùn jà wá lọ àwọn rò pé àyín dáa àmọ́ wọ́n fẹ́ràn ara wọn wọn a máa bora wọn láṣìírí yìí o bẹ́ẹ̀ bora wọn láṣìírí o kó tó di pé wọ́n bọ́ sí wa lọ́pọ̀ àwa lọ́kàn ẹgbẹ́ wa lọ́kàn ẹ̀ bẹ́ẹ̀ ti kékékékékékéké bó ti wá kàn yín tó tẹ ẹgbẹ́ fún ilẹ̀ ń ké ṣe kéèsì lọ́wọ́ lórí ilé ẹni ọkàn bẹ́ẹ̀ ṣe kéèsì lọ́wọ́ ṣe kéèsì nìkan ṣé bọ́ yẹ ká dúró tì pé ẹja jọ mọ̀ sí ẹni àdánwò tó fi kàn wá ni pé àfẹ́ràn ara wa àwọn pírọ́blẹ́mù tí bàbá béèrè ni àlámánà gbàfipamọ́ àlódodo àwa nífẹ̀ẹ́ ara wa ká rárá lọ pé bí haúsá kan bá rí pé haúsá kan rárá rèé ẹ̀yẹ lu haúsá kan ládùúgbò kẹrí èyí ń dára lójú àbí ọ̀dà lójú ogun ọmọ ìyá adé nìsín ẹ wá lu Yorùbá kan Yorùbá ẹgbẹ́ rẹ̀ Yorùbá ẹgbẹ́ ni ọkọ̀ sá lọ náà ọwọ́ tẹ̀ lónìí ọwọ́ tẹ̀ wàhálà rẹ̀ pọ̀ ní bá ń sẹ̀sẹ̀ yí padà ní àfẹ́ràn ara ìfẹ́ràn ara ẹni máa fi yàjẹ́ ni alifasadu ìbàjẹ́ Nàìjíríà Zahara ń jáde filibari lọ́dọ̀ ẹni kékeré wàlibari nínú odò lérí ọ̀dàn lọ́dọ̀ àgbà lọ́dọ̀ ọmọdé lọ́dọ̀ olórí lọ́dọ̀ ẹlẹ́mù lọ́dọ̀ ọ̀gá lọ́dọ̀ ọmọṣẹ́ lọ́dọ̀ àfà lọ́dọ̀ ọmọkéwú bí ọba jẹ́ bẹ́ẹ̀ àwọn àfà máa bọ́ tàṣírí méjì àwọn amabúra wọn ṣe ń tọ́kànù àwọn àfáà tí ó túnlẹ̀ sí tí ó tún ayé ṣe àwọn bàbá máa wá bú Tinubu tá a máa bú kínígbákejì ẹ̀ Ṣètìmá tá a tún máa bú gbogbo wọn èyí táwa náà rán láàrin ara wa ń kọ́ solúsàn ní pé ẹjẹ́ á padà sọ́dọ̀ Ọlọ́run
ọlọ́run ní yẹ̀zúkú bádàmá àmìlú liyuziqahum ba'da alladhi amilu la'allahum yarji'un. ọlọ́run la fẹ́ fìyà jẹ yín díẹ̀ Sùdánù ń jẹ tiẹ̀ lọ́wọ́ nítòsí wa ní dúdú bí wa ni wọ́n Iraki ti ń jẹ tiẹ̀ ti pẹ́ wọ́n ti pọ̀ lórí wọn tí ó gbà wọ́n lẹ̀ Saddam Libya náà ń jẹ tiẹ̀ lọ́wọ́ nísìnyí wọ́n ti pa olórí wọn tí ń jẹ́ Gaddafi tí ń sànù wọn tó wọ́n sì bí òsè dájọ́ náà Palestine ń jẹ tiẹ̀ lọ́wọ́ nísìnyí ẹni tó yẹ kó jìyà tí ò ti jìyà yá jẹ kankan lọ́wọ́ ni wọ́n jẹ tán bọ̀ wá jẹ wọn náà o ńlá fi ní káwọn àtàjà àfa ọmọ tó búra wa mọ́ ẹjẹ́ àjọ máa bẹ lọ́hùn ẹjẹ́ àjọ máa sin lọ́hùn bọ́ bá máa kí ojú mi lọ kò burú máa lò ó èyí tèmi náà bá máa yín máa lò ó ọlọ́ọ̀ni ó gbà á lẹ́sìn ìwọ kọ́ gbà á kí yóò ń bẹ́ńlẹ̀ wọn òkúra wọn òkúra wọn lẹ́jọ́ ẹlẹ́bọ olóòsà ń bẹ́ńlẹ̀ àwọn náà ń jà wọn òkúra wọn lẹ́jọ́ zahara fasadu filibari walibari náà nù ọkàn wọn náà kìmí náà o inú suratul Kahfi Olúwa ní wa idha aradna an nuhlika qaryatan amarna mutrafiha ففسقوا فيها وحق عليها القول ودمرناها تدميرا وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها. ntọ́ ba Nàìjíríà jẹ́ ni pé Ọlọ́run ní bàbá fẹ́ pàlú kan rẹ̀ ta fẹ́ ṣèlú léṣe amarna mutrafiha àwọn aláṣejù la gbé àṣẹ lé lọ́wọ́ yóò jẹun tó yóò yó yóò wá máa palẹ̀ mọ́ oúnjẹ yóò sì rí pé àwọn yòókù tí jẹun kò sí ní ojú wọn kò ní rí tí wọn lò àwọn lọ́pọ̀ tuntun aṣíwájú pé èèyàn rí o sínú wọn o èèyàn rí bẹ́ẹ̀ kéré ni o ṣé ó rí o ìgbà ẹja padà nígbà tí kòró dé tẹ̀ bá gbàgbé táwọn èèyàn ń mú àwọn èèyàn ní nǹkan wọ́n lọ stọ̀ rẹ̀ ní àbí wọ́n hà ẹ̀dá òun ẹ̀ lásìkò ṣòro séèyàn rẹ̀ nù amarna mutrafiya àwọn aláṣejù alájẹjù alájẹsá alájẹfẹ́ nínú lẹ̀ àwọn alágbé àṣẹ lé lọ́wọ́. fafasaqu fiha. wọ́n máa ṣèbàjẹ́ ní high level tí ń jẹ́ federal wọ́n ṣèbàjẹ́ ní state wọ́n ṣèbàjẹ́ ní local government wọ́n máa wá ṣèbàjẹ́ ní zone kọ̀ọ̀kan yóò wá kárí náà ni ìyá fi mú wa dárú báyìí solúsàn bẹ́ẹ̀ òun ni káwa náà fẹ́ràn ara wa one hakù yẹn ká gbé láti ọ̀dọ̀ wa hakù nafs hakù ahal ẹ̀tọ́ ẹbí ẹ̀tọ́ ọ̀rẹ́ káwa sí ẹ̀tọ́ wọn wallahi Ọlọ́run yí padà fún wa. fahaqqa alayha al-qawlu fadammarnaha tadmira. Ọlọ́run ní bàbá wa rí bẹ́ẹ̀ haqqa alayhi al-qawlu haqqa tàwí lẹ́nu haqqa yọ̀ọ̀sẹ̀ haqqa ẹ̀tọ́ Ọlọ́run ní al-haqqul mubin ọwọ́ agbẹ́ òkúkú kalẹ̀ Ọlọ́run tí máa ń ṣẹ̀tọ́ Ọlọ́run yẹn kì í jẹ́ ẹ̀tọ́ yìí máa fúnni lẹ́tọ̀ọ́ ni gbogbo àwọn tí wọ́n ń jọ gawa tí ń ṣe bí ẹn tí ń ṣe wọn náà wọn èyí lè gbélé wọn èyí lè gbé ta àwọn náà ládánwò nù yàrá lé wọn tí wọ́n rán sẹ́lómi ọ̀fẹ́ lè sọ pé mi bá mà ní kí n má pé wọ́n fi mi so lórí ìbá ti jẹ gọ́fìnà yìí o orí ìjẹ ráyè rí àwọn ọmọ mi wọ́n máa sákì nítorí wọn ọ̀rẹ́tọ̀ ẹni bá rẹ́tọ̀ ṣe ò ní sákì bọ́ bá gbọ́ gbì yóò lè mi kọ́ ìjẹgbì ìsì ní kú gbì gbogbo gbèsè tí mo jẹ mo ti san tí o bá ti san gbèsè rẹ ó sùn ọ́ nara tán tọ́ ọ bá jẹ gbèsè tí o bá kalẹ̀kùn pé gbọ́nrán táwọn olówó ìkóde òun ni kí á mójútó àkókò wá sí ni pé ẹ̀tọ́ tó bá ti wà lọ́rùn wa kàmọ́ sí yóò bá pòwé kan èdè mẹ́ta náà ni ìwọ̀ àti ọ̀wọ̀ àti èèwọ̀ wọ̀wọ̀ náà ní parí sí lábẹ́ hukuku àti wàjibátù náà ni kí ni mo kọ́kọ́ pé ìwọ̀ ni pé hákù rẹ̀ ẹ̀tọ́ tó yẹ kí n fún ọ bí n bá dọ̀bálẹ̀ fún ọ kí n kí bàbá mi ní bọ̀ yìí àfà mi ní bọ̀ yìí ìwọ̀ ni
owó oúnjẹ ìyàwó oúnjẹ ọmọ ìwọ ni o gbọ́dọ̀ fún ní ìwọ rẹ̀. ẹlẹ́ẹ̀kejì ní kíni ọ̀wọ̀ ìpọ́nilé níjẹ́ bẹ́ẹ̀. gbàtẹ́ wá ní abádìní débi pé bàbá ara fáwọn àti ṣèkà ká náwó síbà ká nánú òkè mítà dínì dé nísìnyí ká mọ́ tẹ̀lé bá mọ́ ká mọ́ kìnnì kan lọ́wọ́ ní kan ẹ̀ mọ́kọ́lẹ́ kìnnì kan ká yọ ọ̀wọ̀ kú mbẹ́ ayọ̀ ìwọ̀ wọn ò ṣe ìwọ̀ mọ́ a tún wá yọ ọ̀wọ̀ tá a mọ̀ sápọ́nlé àyọkù èèwọ̀ náà ni pé o gbọ́dọ̀ ṣe mọ́ṣe ní jẹ́ èèwọ̀ tá a pè ní haramu èèwọ̀ wá kúta kéèyàn máa rìn ní òhò èèwọ̀ ni ó ti di fáàrí kéèyàn máa mọ̀mọ́kúmu jẹjẹkújẹ èèwọ̀ ni ó ti di fáàrí ẹni tí ó bá mọ̀mọ́kúmu ní sinwá ní kọ̀dá mọ̀ gbogbo nǹkan kí nǹkan ti wá di ẹ̀tọ́ èèwọ̀ ti di ẹ̀tọ́ ìwọ̀ káfọ́n lápọ̀nlé òsì mọ́ ìwọ̀ ká ṣẹ̀tọ́ ká ṣe ọ̀ràn èèyàn fún kò sí mọ́ gbogbo kíní ló bàlújẹ́ ló balẹ̀jẹ́ ló ba Nàìjíríà jẹ́ tí mẹ́tẹ̀ẹ̀ta wọn bá ti wáyé ìwọ̀ nìkan ọ̀rọ̀ ìwọ̀ bẹ́ẹ̀ bá ti ṣe mẹ́tẹ̀ẹ̀ta ìwọ̀ ni poison ni olóòní gbọ́dọ̀ ayò rẹ̀ ìyàwó tí ọ̀fọ́kọ rẹ̀ ní ọ̀wọ̀ tí ó sì ṣe ìwọ̀ kó dáná fọ́kọ kó fún lóorun tí wọ́n ń ṣe èèwọ̀ tí ń lọ yàlè ó ti jẹ ìwọ̀ kò ní gbádùn ayé bóbi mọ̀ kò ní gbádùn ọmọ àfáà tó bá jẹ mẹ́tẹ̀ẹ̀ta wọn kò ní ráyè ṣe bọ́bẹ̀rẹ̀ wọn àdúrà ò ní gbà kò ṣe ìwọ̀ Ọlọ́run kò sì ṣe ọ̀rọ̀ ànábì kò sì sá fún ìwọ̀ mọ́ṣemọ́ṣe tó pera láàfáà tó ń fọ́ lárúbáwá tó mọ kéwú ní dásáwí alẹ́ ó ti jẹ ìwọ̀ kò ní gúnlẹ̀ dáadáa kò sì ní rí ìjà àfáhùn lò ní tó ṣe bàbá tá a jòkó tì yí nìsín wọ́n dàbí ẹni pé wọ́n ń fún àfáà lọ́wọ́ àtòbí ìyá lọ́wọ́ abílẹ̀ kan wọ́n sì ń fún ìyàwó ní ìwọ̀ ọ̀rọ̀ àpáyé ni wọ́n tún ṣe fáwọn àgbàlagbà yìí ní fi jòkó tì wọ́n àfáà mi ò bá jòkó yóò wù mí òun nìkan ní jòkó lórí àgbà yóò wà ní ẹgbẹ́ àgbà fáwọn ilé ìgbẹ́ gbé fún ọmọ ẹ̀ yóò wà ránjú kalẹ̀ bí ṣètánì lórí jòkó yóò wà kà sí àpọ́nlé yìí ṣe tí wọ́n jòkó tì wọ́n níbi màkàmàtà dé nísìnyí àwọn ràwá ní àní bẹ̀lẹ́gbẹ̀ẹ́ mi àwọn èèyàn máa fi ṣe ẹ̀yọ́ máa ṣe éèwù wọ́n máa yọ wọ́n máa ṣe éèwù yọ máa wú ọ̀fẹ́ tẹ́ ni wọ́n sọ fún un ọ̀fẹ́ kábùkù náà mẹ́rẹ̀ẹ̀rin wọn ẹja sá fún lábẹ́ wà á ti zálkòrò bá haqqahu wal miskin wabuna sabili wala tubadhir mudira innal mubadhirina kanu ikhwana shayatin wa kana ash-shaytanu li rabbihi kafura. kí mo kí fóònù ó tó tẹ̀ ọ lọ́wọ́ á ti máa gbọ́hùn rẹ̀. وآت ذا القربى حقه والمسكين وآت ذا القربى حقه fámílì ìyá rẹ̀ fámílì ìyàwó rẹ̀ fámílì ọ̀rẹ́ rẹ̀ fún wọn lẹ́tọ̀ọ́ wọn kún ọdọ́dọ̀ rẹ̀ kàn kíta bá ti débẹ̀ á jẹun bàbá wọn lé lókù bàbá débẹ̀ bó bá ti mọ ní ọmọ wọ́n lè ní sìnkí ọmọ rí oníbàárà má jẹ́ kó ń bàárà tẹ́wọ́ sí ọba yìí kọ́ wa ká ló fìfò bẹ́ẹ̀ má sí bẹ́ẹ̀ má sí bẹ́ẹ̀ dákun má sí bẹ́ẹ̀ ẹni bá ti lè náwó sí ọba yìí má jẹ́ káwọ́ yẹn ló fìfò bí ọba tó fún ní kínkínní bó ti wọlé mọ kọ́dà bó bá wọṣọ tó dáa ju tiẹ̀ lọ tó páàkì mọ́tò báyìí tí wọ́n ń pè ẹ̀sánù mi sójú yín ló fi bọ́ọ̀lù ẹ̀nu mọ́tò nǹkan tí ń ṣe òle kò ṣeé sọ ní ntọ́mọlúwàbí fi gbé ọmọlúwàbí rẹ̀ tà tó fi náwó pé fún mi yà fún ọlọ́run náà wọ́n á wọ̀ pé bó fún bò ní fún ìwọ náà sì fẹ́ gbà kan lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ afẹ́ ni ó wá ọlọ́run ló ti wá ìdàkánná yóò máa kìyàmà tó bá jọ àlùkìyàmà ọlọ́run máa bá ẹnì kọ̀ọ̀kan wí
pé mo kírun pé mo gbààwẹ̀ pé ọgbàgbé ni ìgbà tẹ́bi ń pa mí tó fún mi lóúnjẹ ńkọ́ a máa pé ebi ń pa àwọn ọlọ́run náà ẹni ebi ń pa tí mo rán sí ọkọ ẹni tẹ́bi ń pa tí mo tì sí ọ pé wọ́n bá sọ fún ìgbà tí mo wà ní tó ọ̀dá sọ fún mi ńkọ́ èyí ṣe báwo ló ti jẹ́ ẹni tó wá tọrọ aṣọ lọ́dọ̀ rẹ tó sì nílé rẹpẹtẹ tó fún lásọ ńkọ́ nǹkan tí ń dà lóru nìyẹn o bá a bá rí ìjọba bá wí ẹjẹ́ àwọn bára wa wí káwá wò pé yí padà bẹ́ẹ̀ ni yí padà. wọ́n búná sàbí. ẹ bá pàdé lórí ìrìn tó jùlù tí ọmọ bíi ti ń lọ ọmọ tó yẹ dákun ṣàánú mi ìmọ̀ bíi ti ń lọ ọmọ ni owó ọkọ̀ lọ́tàn ń parọ́ ni ó sòdodo ni ṣé ń tọ́ ọba lágbára fún un. wọ́n lọ́tọ̀ bá ń bèrè dàbọ̀ sí ra. náwó yẹ mẹ́nà náà kú náà o mọ́jà káǹtì rẹ̀ ọgbẹ́ o mọ́ lọ jẹ gbèsè ṣe ń tí kò àrẹ ọ̀ká o ṣe bá para rẹ̀ bá ti mọ́. innal mubadhirina kanu ikhwana shayatin. nàìjíríà náwó sí nísì wọ́n ń ṣe nàìjíríà kí ni ń pè big border nàìjíríà bí bọ́dà nàìjíríà ẹni bá máa jó ìjókújò bílíọ̀nù sì wọ́n fún wọn ẹni bá lè mú tọ́ bá lè mú tí ọya ẹ̀kọ́ ti kalẹ̀ tọ́ bá lè mú ìgò mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọya wọ́n wà fún lówó tọ́ bá lè bóbìnrin sùn níye ìgbà báyìí obìnrin tọ́ bá lè jáde tọ́ bá lè jó ní òhò ọmọlúwàbí ẹlákùnsọ yẹn tí ìjọba ọmọ ṣe mu tẹni kí ni solution kí ni problem nìyẹn o àwọn ọmọ tí ò ríṣẹ́ iléèwé wọn fún ọ níṣẹ́ o àwọn tí wọ́n Allahu Akbar wọ́n ní wọ́n bá fẹ́ gba jáàmù nísìnyí wọ́n wà á kó fọ́ọ̀mù jáde wọ́n sì ti mọ̀ pé 10,000 àwọn gbà wọ́n wà á kó fọ́ọ̀mù jáde ní 20,000 owó tó bá sì ti lọ kò tún padà mọ́ o wọ́n sì mọ̀ ọ́mọ̀ ni o ọmọ tó sì lọ ya owó bóyá ojú títì tí ń tẹ̀lé mọ́tò kí ní ń ta pure water ní ń ta nǹkankan tí ìyá rẹ̀ ò rí tí bàbá rẹ̀ ò rí ẹ dákun owó tí wọ́n gbà ń bo ní ọwọ́ ẹni ó tún wá jáde tán nísìnyí ní Nàìjíríà tí ń wáṣẹ́ bí ọ̀bá lówó kò ní ríṣẹ́ o tí wọ́n bá gba èèyàn lọ́fíìsì kan sìn owó tí ọmọ tó ṣe kàwé tán tí ìyá rẹ̀ ò tí rí jẹ tí bàbá rẹ̀ rí jọ yóò wá ní kọ́ lọ mú 2 million wá lọ́mú 1+ wá lọ́mú 1 million wá kó tó ríṣẹ́ tọ́ba wá ríṣẹ́ ló wọ́n fẹ́ fi bẹ̀rẹ̀ fún gbogbo pírọ́blẹ́mù tẹ̀ ń béèrè ta ló lè yanjú ẹ̀ àfọlọ́ èyí táwọn yanjú ni káwa náà tún lé ara wa ṣe ká tún tìyàwó àtọmọ ṣe ká má jọ jẹ́ páwa náà kù síbì kan bá a bá tiẹ̀ lè ṣe é dáa tán ẹja gbìyànjú mẹ́. innal mubadhirina kanu ikhwana shayatin. báwa lè jó dáadáa tó lè bá àyẹ̀sùn dáadáa wọ́n ní wọ́n bùn mọ́tò wọ́n bùn 1 million wọ́n bùn 10 million ẹni tó bá lè fò òyìnbó dáadáa wọ́n ní bùn ní kankan ẹni tó bá lè kọ ìwé dáadáa wọ́n bùn ní kankan ẹni bá wà lè ṣèbàjẹ́ tó mú kókìn tán tó fi gbó lé tó faroyìn lé kí ni tó ń fà mú tó mú rọ́bà tó mú kí ni tí wọ́n ṣẹ̀hànà láàrin jẹ́mọ́ wọ́n wà láwọn bùn ní nǹkan ṣe pé wọ́n máa fẹ́ bà Nàìjíríà jẹ́ ni. wa kana ash-shaytanu li-rabbihi. yóò sọ wípé ní tẹ̀sí wọn ọ̀dà ẹ̀ parẹ́ wọ́n làwọn gba fọ́ọ̀mù fún àwọn gba tíkẹ́ẹ̀tì fún àwọn gba ìwé ìjọba fún bàjẹ́ bí ìbá ṣe pé Buhari yanjú ọfẹsẹ̀ múlẹ̀ dáadáa wọ́n ní kí Trump àbí tọ́ọ̀bù lẹ́ ń pè nígbà tí ń bẹ ní Amẹ́ríkà wọ́n ti Nàìjíríà yìí pé tí wọ́n bá fẹ́ kóun fẹ́ kí wọ́n ran Nàìjíríà lọ́wọ́ kí wọ́n legalize máa bọ́kùnrin kan máa bára wọn sùn gay Buhari la ní sam kò sí ti jẹ́ bẹ́ẹ̀ mọ́ ran Nàìjíríà lọ́ máa lọ bí ìbá ṣe bẹ́ẹ̀ pé àwọn mi ni wọ́n sáré fún ẹni tí ó fẹ́ bí òsì mọ́ ọkùnrin ló kù tí kálukú ọmọ fẹ́ra wọn wọ́n ń jí iṣẹ́ nísìnyí náà o ní tí ò jẹ́ àríṣe nu ẹ wá ẹja bẹ́lọ̀ ká tètè dìde ńlẹ̀ kọ́rọ̀ ọmọ dàbí ti Sudan tí ìjà ti dé torí àwọn ìjọba òkèèrè ọ̀fẹ́ jọba dúdú o gbogbo àwọn òyìnbó yẹn tí ajá alágbára wọn ọ̀fẹ́ kí dúdú ó sinmi o wọ́n mọ̀ pé tá a bá sinmi tán àní wàlú àwọn ọmọ o ìwàlú wọn ni wọ́n fi ń gbádùn o
kò sí tí a béèrè lọ́dọ̀ Ọlọ́run Nàìjíríà tó lọ́run ṣe fún wa tí ò sí lọ́dọ̀ tí wọn epo wa ta ní ìsìn bàbá fẹ́ wa epo àwọn náà látún lọ pé wọ́n bá wa wà á tí wọ́n bá wà á tán wọ́n wà tó bá wù wọ́n bẹ̀ wọ́n ní táwọn wà nù àtún wá lè dá a lò àfikún tó kọ́ wa bá ti lò ó Ọlọ́run kó kẹ́tì wa àmọ́ lò àwọn tó sì jáde ní fẹ́ẹ̀sì rẹpẹtẹ tí wọ́n máa ń pẹ́ ń bẹ wọn jẹ́ wọ́n ṣe é wàlá tutí minhum man khasman wàlá akaman wa anta ta'rifu kaydal khasmi wal akami àtàwọn lórí ìjọba tiwa àtàwọn tọ̀hún ọ̀rẹ́ ni wọ́n o wọ́n ń gbé wa ta ní òkọ́lọ́nkọ́ sànù alókù bàbá Tinubu ọlọ́mọsàbà ràn lọ́wọ́ ìgbà náà lásàdúrà pé mùsùlùmí ni aláàjì ni ìmàlẹ́ ni kọ́lọ́njọ́ débẹ̀ ó ti débẹ̀ ọlọ́njọ́ orí iṣẹ́ o ọ̀nà tí ó gbà rí iṣẹ́ ọlọ́mọba là á fún o gbogbo àwọn gọ́fìnà wa tẹ̀kọ́ ọlọ́mọba dó tí wọ́n o ọlọ́mọfàánù sí wọn sí wọn lọ́kàn gbogbo àwọn mínísítà ọ̀nàrẹ́bù kọ̀ọ̀kan àwọn tó jẹ́ bí wa mẹ́ńbẹ̀ àwọn tó jẹ́ ọ̀rẹ́ wa mẹ́ńbẹ̀ tó jẹ́ mùsùlùmí mẹ́ńbẹ̀ kírísítẹ́nì mẹ́ńbẹ̀ ọlọ́run fífẹ́ Nàìjíríà má jẹ́ Nàìjíríà ó dàrú má jẹ́ arógun má jẹ́ arótó Nàìjíríà bìláàdì fìdá kìdámi àbùtù ìlàdì dámi fàstẹ́mi. Nàìjíríà bìláàdì dábìdámi tó bìláàdì dámi fàsílámi. wàhábùtù bìláàdì dámi wàsílámi. Nàìjíríà bìláàdì fìdá kìdámi wàhábùtù bìláàdì dámi fàsílámi. Nàìjíríà bìláàdì bidaki dami wahabutu biladi dami wasilami. Nàìjíríà bìláàdì Nàìjíríà nílùú mi àwọn onífẹ́ àfẹ́ sálọ lù mí àbí ọfẹ́ sálọ ọ̀dákẹ́ mọ̀láìkọ́ ọmọ kan àwọn Ghana sáwá ń jọ sí abẹ́gbàgbé Ghana sáwá lẹ́yìn jọ sí ìlú wọn ti dá wọ́n ti padà ìlú tó bá lè ní wọ́n sá jáde ń bẹ̀ gbogbo àwọn ọmọ yìí ti ń travel out wọn ò rójútó ara wọn o àwọn tó rójútó ara wọn díẹ̀ ni ẹlòmíín lọ sẹ́rù ni ìgbẹ́ ẹlòmíín lọ fọ́ o arúgbó ẹlòmíín lọ tọ́jú o kọ́tà ẹlòmíín lọ fọ́ o ilẹ̀ ẹlòmíín lọ gbẹ́ tí máa ń bọ̀ alẹ́ ní yóò kó sínú kinní dáadáa lẹ́nu á fi bàtà sọ́lẹ̀ kọ́ káàkiri ẹlòmíín ní ṣe Nàìjíríà ju abroad lọ àwọn tí ń bẹ lọ́wọ́ ọlọ́mọ dá wọn láàmú ọmọ Nàìjíríà tó wà káàkiri ọlọ́mọ sà fún wọn láyà balẹ̀ jẹ́ wọn máa rí ṣe wàhálà tí wọ́n ń ṣe tí wọ́n bá pò ẹ máa dùn tí wọ́n bá sì fowó ránṣẹ́ sílẹ̀ ẹ má jẹ ẹ má lọ owó wọn mi ẹ má ṣe jàǹbá yìí tí wọ́n rí lọ́wọ́ òṣè sọ bá pè yín lọ́mọ ìyá tí wọ́n pè yín lọ́rẹ̀ tí wọ́n pè yín lọ́kọ tí wọ́n pè yín yàwó pé ẹ máa kọ́lé jàǹbá lọ́pọ̀lọpọ̀ ń ṣe fún àti lọ́ọ̀dálẹ̀ àti ẹ̀ lọ́ọ̀dálẹ̀ nísìnyí náà tí wọ́n bá mú ẹlòmíì lọ sí wọn lọ tà á wọ́n dùnbù rẹ̀ ni wọ́n pcc ẹ̀ ni ẹni wọn ò sì dùnbù ẹ̀ wọ́n ti tà á fún wọn nù kó tó bọ́ mbẹ́ ọlọ́mọba ní ọ̀bọ̀ mbẹ́ lókun tá a bá ṣàdúrà tí Nàìjíríà wa bá dáa nílò ọbì kan mọ́ Nàìjíríà. bíládì fìdákì dami wàhábùtù bíládì dami wàsílámì. mo fẹ̀mí mi yá Nàìjíríà mo bùn Nàìjíríà lẹ́mí mi wàhábùtù bíládì dami fàsílámì. سآهتف باسمك ما إن حييت سآهتف باسمك ما إن حييت يعيش بلادي ويا الوطن يعيش بلادي ويا الوطن سآهتف باسمك ما إن حييت سآهتف باسمك ما إن حييت يعيش بلادي ويا الوطن يعيش بلادي ويا الوطن يعيش تنوب ويا الوطن الله يعيش تنوب ويا الوطن فأهتف باسمك ما إن حييت يعيش تنوب ويا الوطن سآتيك باسمك سآتف باسمك ما إن حييت يعيش تنوب ويا الوطن. Nàìjíríà bìláàdì ìlú tiwa ni
fìdákì dàmí. àfihàn wa yá ọ tí yẹ báyà tí a bá ṣe tí Nàìjíríà fi dá àrẹ́dì láti ṣe. wàhábù tó bìláàdì dàmí wàsílámì. gbogbo ẹ̀jẹ̀ wa bàbá mi Nàìjíríà ìyá mi Nàìjíríà bó láwàá sálọ. sátìfù bí sími kìmá ìnìhàyè. lókùnbà tí n bá ń bẹ ní máa pariwo Nàìjíríà káàkiri tọ́pìkì tí wọ́n fún wa nù. ọmọ Nàìjíríà ni mí o ṣé wọn àtòrí pé mo débi kí wọn àpè àmì lọ́mọ Sudan ni àbí wọn àpè lọ́mọ Nàìjẹ́ àbí wọn àpè àmì lọ́mọ Ghana Nàìjíríà lè ní. ẹni tí ọba lè dákọ lé bàbá rẹ̀ mọ́ máa lè ní. ẹni tí ọba lè dákọ lé àfa rẹ̀ mọ́ máa lè ní. yẹ iṣu bìláàdì wàyà yálé wà tán. ọba Nàìjíríà yóò máa dákọ lé Tinubu wàyà yálé wà tán. àdúrà fún Tinubu ọlọ́mọdé ó sì ṣe mọ́jọ́ ṣubú. àmín. tọ́ ọba sàmì fún tó bá jábọ́ lè rí rẹ̀ níbo àjálù o. àmín. ọlọ́njẹ́ orí ṣe o. àmín. káwọn gọ́fúnà orí ṣe o. àmín. káwọn ọ̀nàdìbò orí ṣe o. àmín. gbogbo orí ṣe o. káwọn náà gbádùn bẹ́ẹ̀. Al-Fatiha. bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. مدير المركز إلى في لقد جاءكم بسم الله الرحمن الرحيم إلى في قريش إلى فيهم ليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمن من خوف لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. bàbá aláàjì wa Isiaka olówó lọmọ náà bàbá ẹgbẹ́ yàn dáadáa púpọ̀ ni wọ́n ó ti lé lọ́gbọ̀n ọdún tí wọ́n ti ń bẹ kájí wọ́n dágége ní gbogbo ìgbà olóyè Nurul Islam ni wọ́n bàbá ní iná àtẹ́yìnà ọlọ́mọdé ó